Yorùbá ní sọ ẹgbẹ́ mi nígbà kankan máa wọlé tì í máa gbọ̀n tí bàbá ń bẹ̀. Ẹ ní mo dín ẹgbẹ́ olú bàbá wa káde la olú bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ níbí èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ́ ẹ jí gbé ẹ tún pa olóyún yẹn gé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín Kúkúlájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pè ra ìjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà. Ẹ tí ó bá gbọ́ Yorùbá ẹ tú fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho. Èmi ò dẹ̀ wà fẹ́ nìkan kan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni. Nǹkan tí mo ń ṣe lóńdù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọ́sẹ́ mọ́ bíire. Kọ́sẹ́ tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná lẹ̀ sẹ́yìn lọ́kùn fúlàní àwọn tó ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ mi nígbà tẹ́ bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé níta ṣe yìí kò dáa ẹni mo já àwọn yẹn wá gbé mi wọ́n pa àwọn yẹn tó jẹ́ yẹn sí ẹ wọ́n jà fẹ́ tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tó ń gbé Fúlàní níbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé èlé jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tètè lọ ẹ bá kájọ wọn pé mi tàbí wọn pè ní dípò òun yẹn kọ́ kò sí mbí. Ọlọ́run bàbá yẹn ló ń pèlè ẹ̀fẹ̀. Sẹ́tì pé ẹ pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún complete pẹ̀lú àwọn mo láìpẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbélé mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ àtàbúrò ẹ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọ̀ lóra wa èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdéhùn ọ̀tún náà wákàtí mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín tẹ́mọ̀ pé ìjọ tí wọ́n ti ń ṣe mi ìwágbò omi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yín ẹ̀pà àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ò ní wà ẹ̀ní wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ò ní wà mí èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ yín náà sẹ́yìn sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yín náà sí ẹ̀yin náà mọ̀ pé àwọn ọmọ yín tó ń gbé ibùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ pé bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin baálẹ̀ compact ibẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn baálẹ̀ yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsánú ìsáàbà àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ́ mo kúrò àlùkò àtó ni mí mo ń bọ̀ mbẹ́ anytime from now àwọn wọnú forest yẹn torí bàtà tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ẹ̀ máa bá ń jà gan á bá ń jà gan ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó gbọ́dọ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bíbà DPO ọmọdé fẹ́ kọ́ wà very careful DPO inú bàbá DPO ẹ̀ lè bàlú wa jẹ́ o ọmọ kọ́mọ sọ ní o ẹ wà very careful táwọn Fúlàní wá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní wá ń fún yín lówó ohun tó ń ṣe tẹ́ ń support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì
mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ra nílọ mo jagbere gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọ́n bá gbé wa o tí ma ṣe mo ń sọ déédéé máa pọ̀ sẹ̀kọ̀ tí mo ń sọ ilé o mo fún 2 hours táwọn ẹlò gbé àwọn yẹn wa tí wọ́n bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹgbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ̀ kẹlọ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó tó máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú dẹ̀ bá wa sọ̀rọ̀ alẹ́ fọ́ọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ gbé tó bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú ẹ̀ lọ sẹ́fẹ̀lì kábíyèsí. Ó máa dá mi lọ. Ẹ lọ sẹ́yìn fún ààrẹ ìjọba àwọn ìfọ̀mù ọ̀wá ni. Ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ. Ọ̀tí tó bá tó gbé wọn dé. Ẹ lè bá kábíyèsí sọ. Bàbá wa rè é lè bá wọn sọ. Tí wọ́n máa tẹ̀lé fún yín. Ọ̀tí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá pè ní pé wọ́n ti gbé wọn dé. Ní màá tọ́jọ́. Kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. Olórí. Ẹ̀sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing me. Àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ kí ṣe sọ ẹgbẹ́ ìyàbọ̀ tó ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wá. Ṣùgbọ́n Ọlọ́run fèmí lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ rò pé sọ́ọ̀nì mi ni gbogbo ìmọ̀ pé mi sí sọ́ọ̀nì mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀. So ti ń sìn wọn á fẹ́ kẹjí ká ṣera lọ́kàn ká dé wà vigilant. Àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́tà fún ọ ní support. Ẹni tí ń bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí tó ń support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni. Òṣìṣẹ́ ìdájọ́ rẹ̀ ní pé kápá. Anybody tó bá jọ ọmọ Ìgbòho tó bá support Fúlàní tó jọ jíyàn gbé ẹ̀yin náà wo wọ́n jíyàn gbé toyúntoyún. Ẹni tó bá gbé owó lọ tán ní gbogbo wa wọ́n wá pa olóyè nílùú wa ń bí nílùú Ìgbòho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àwọn tó jí gbé yìí tú àwọn àsìmọ́ fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fẹ́ wọn lọ́wọ́ kan. Ọ̀gá mi.